fọkàn mi jẹ́ kí n sálá sáyà rẹ̀ sátìrú mi súnmọ́ mi sátìjì fẹ́ sókè Jésù fọkàn mi jẹ́ kí n sálá sáyà rẹ̀ sátìrú mi súnmọ́ mi sátìjì fẹ́ sókè wá mímọ́ Olùgbàlà títí jí ayé òpin tọ́ mi lọ sí èbúté rẹ̀ níkẹyìn ìgbà ọkàn mi. Wá mímọ́ Olùgbàlà títí jí ayé òpin tọ́ mi lọ sí èbúté rẹ̀ níkẹyìn ìgbà ọkàn mi. Ẹ jẹ́ kí a gbàdúrà ní orúkọ Jésù, ní agbára ẹ̀jẹ̀ Jésù, ní ọlá ńlá àti Jésù. Bàbá gbé yín ga aṣọ yín lọ́ba nítorí ẹ̀yin lọ́lọ́run olú ẹ̀gbọ́n pẹ́ wa, olú ẹgbà yín wa. A dúpẹ́ oore ọ̀fẹ́ tẹ́ fún wa ní àsìkò yìí, oore ọ̀fẹ́ náà kó má ṣe fi wá sílẹ̀. A ó máa lọ nínú ọ̀rọ̀ yìí, olú ẹ̀ máa bá wa lọ. Ní orúkọ Jésù Kristi, Olúwa wa. A dúpẹ́, a kí gbogbo àwọn ènìyàn wa nínú Olúwa ní àpapọ̀ wípé a kú àsìkò yìí, àsìkò ìrònúpìwàdà yìí, ìrònúpìwàdà rere Ọlọ́run yóò mú bá wa. Ẹ̀mí tí ń mú ní ìrònúpìwàdà tá a fi ń ṣe rere Ọlọ́run yóò fi sí ọkàn wa. Ohun tá a fi gbára wa ní ìyànjú ní ọ̀sán yìí ni fífi ìyà jẹ ọmọ òrukàn, fífi ìyà jẹ àwọn opó, fífi ìyà jẹ àwọn aláìní àti àwọn tí ebi ń pa. Ará nínú Olúwa, a rí kà nínú ìwé mímọ́ wípé ọmọ òrukàn wọ́n nílò àánú. Ẹ̀yin ènìyàn Ọlọ́run, báwo ni ìwọ ṣe ń ṣe àánú tirẹ̀ fún ọmọ òrukàn? Ṣé àánú tòótọ́ ló ń ṣe ni? Àbí àánú ojú? Àbí àánú òdodo? Àbí àánú fìkọ́rọ́ kan òun ló ń ṣe fún ọmọ òrukàn? Níbi kí ọmọ òrukàn kó wá sí ọ̀dọ̀ wa, ó nídìí ìrànlọ́wọ́, ẹ wà á gbé ní àwọn iṣẹ́ tí ó jẹ́ wípé bá a bá gba ẹrú gan kò gbọdọ̀ ṣe. Ní ìgbà yẹn lẹ́ẹ̀kọ́ gbogbo aṣọ lé, ẹni tí ò bá lọ tán kò gbọdọ̀ lọ lé ìwé tiẹ̀. Àwọn ọmọ tí wá wà ń bẹ̀ o, a ní jẹ́ kí wọ́n rí iṣẹ́ kankan ṣe mọ́ nítorí ọmọ òrukàn ti wà lọ́dọ̀ wa, ó fẹ́ àánú. A ní jẹ́ kó rí iṣẹ́ kankan. Ilé ìwé tirẹ̀, ó lè wọlé ìwé, wọ́n ti ṣe iṣẹ́ bíi mẹ́rin kó tó lè wọlé ìwé níbi tó ti ń ṣe iṣẹ́ gbogbo ilé tó yẹ kí bí àwọn mẹ́ta àbí àwọn mẹ́rin kú. Ṣé àánú tòótọ́ ló ń ṣe yẹn ni? Àbí àánú fi kan ọ̀rọ̀ kan? Àbí àánú fi kan pààrọ̀ ikán? Ọlọ́run kò sì fẹ́ irú àánú báyìí torí Ọlọ́run sọ wípé ká ṣe àánú tòótọ́ fún àwọn ọmọ òrukàn. Àwọn opó, a máa ń sọ pé Ọlọ́run lọ̀pọ̀ opó. Ọlọ́run ò ní bọ́lẹ̀ èèyàn náà ló máa wá. Tí o bá ní opó, bóyá nínú fámìlì, bóyá nínú ọ̀rẹ́, bóyá nínú ibikíbi tí ó kẹ̀tì mọ̀. Lágbájá, nǹkan báyìí ni ọ̀rọ̀ mi máa kù sí. Bóyá lórí ọmọ ni, bóyá lórí. Màá dẹ̀ ràn yín lọ́wọ́ o. Ṣùgbọ́n tẹ bá lè máa ṣe báyìí, kẹ máa ṣe báyìí, owó yẹn lè tètè jọ. Ẹni tí ọkọ ẹ̀ kú tó ń ronú bóun ṣe máa ṣe, kàkà kó o ní ìwọ̀nba tó o ní kó o fi ṣe láàánú, wàá tún jẹ́ kó máa ronú pé ṣé kìí ṣe iṣẹ́ ọmọdọ̀ ni mo wá tún padà ṣe báyìí. Ṣé kìí ṣe pé oko ẹrú ni mo tún wọ̀ ìtorí lílò tó máa lò ó? Á ju kó lọ síta kó lọ ṣe ẹrú lọ.
kò dára. Ọlọ́run ní ká ṣe àánú òtítọ́ àti òdodo fún àwọn tí ó nílò àánú. Ǹjẹ́ èmi ṣe tèmi lódodo àbí ìwọ ṣe tìrẹ lódodo? Mo ka ìtàn kan nínú fóònù táwọn ọmọ ń gbé dání lọ́jọ́ kan. Ọmọ yìí fẹ́ sanwó iléèwé, kò rí owó. Òun àti ìyá rẹ̀ wọ́n ti rìn káàkiri wọn ò rí owó. Wọ́n bá ní ẹnìkan lòun mọ bàbá kan tó máa ń ṣàánú. Ó bá mú ọmọ yìí ó dibẹ̀. Dájúdájú wọ́n bá bàbá yìí pàdé. Ní ìgbà tó bá bàbá yìí pàdé tán, bàbá yìí sọ fún pé kí ló fẹ́. Ó lówó iléèwé òun ni ò pé. Òun fẹ́ sanwó iléèwé. Ó ní èlò lówó náà. Wọ́n sọ iye ẹ̀. Ó dẹ̀ ní kó wá gba owó yìí tán. Ní ìgbà tí ọmọ yìí àti ìyá rẹ̀ pẹ̀yìn dà tán, bí wọ́n ṣe tí wọ́n ṣe fi hàn nínú àwòrán, ó wá ń sọ fún wọn pé ṣèbí àánú ló fẹ́. Òun ti ṣe fún ẹ, ṣùgbọ́n gbogbo iṣẹ́ tó o bá ń ṣe lẹ́yìn tó o bá jáde ilé ẹ̀kọ́ yìí, gbogbo èrè yẹn ní àpò òun ló máa bọ́ sí. Ẹ jọ̀ọ́, ṣé oore tòótọ́ ló ṣe yàn bí oore tó ní ládá lọ́dọ̀ Ọlọ́run? Ẹ̀yin ará nínú Kristi Jésù, ẹ jẹ́ ká wo bá a ṣe ń ṣe. Ẹ jẹ́ ká wo irú oore tá à ń ṣe, ẹ jẹ́ ká wo irú àánú tá à ń ṣe. Nítorí pé Ọlọ́run ní ká ṣe àánú pẹ̀lú òtítọ́. Ẹ jẹ́ ká lọ sínú ìwé Sakaraya orí 7 ẹsẹ̀ 9. Ká wo bí Ọlọ́run ṣe ní ká máa ṣe. Báyìí ni Olúwa àwọn ọmọ ogun sọ wípé, dá ìdájọ́ òtítọ́, kí ẹ sì ṣe àánú àti ìyọ́nú olúkúlùkù sí arákùnrin rẹ̀. Má sì ṣe ní ọ̀pọ̀ lára tàbí aláìní bàbá. Má ṣe ní opó lára tàbí aláìní bàbá, àlejò tàbí tálákà. Kí ẹnikẹ́ni nínú yín kí ó má ṣe gbèrò ibi bí ọkàn sí arákùnrin rẹ̀. Ẹ jọ̀ọ́, nígbà tí Ọlọ́run wí fún wa báyìí, tó dẹ̀ jẹ́ wípé ìnílára yẹn gangan òun làwa ń ṣe fún àwọn ènìyàn yìí. Ṣé oore tó ní òtítọ́ nínú rẹ̀ àbí ìtọ́ ní òdodo? Ní ọ̀nà àsìkò tá a wà yìí, ẹ jẹ́ ká ronú pìwàdà, ká tún ọkàn wa pèrò wípé àánú tá a bá máa ṣe kó jẹ́ òtítọ́ tó ti ọkàn wa ní ìsàlẹ̀ ọkàn wa wá. Kì í ṣe àánú tá a máa ṣe tí ẹni tá a bá ṣe àánú fún tá a tún kúrò lọ́dọ̀ yìí tá a máa ronú. Kì í ṣe àánú tá a máa ṣe tó jẹ́ pé pàtẹ́ bá ṣe àánú yẹn tán, ìdàkejì ẹ̀ ló máa bọ́ sí. Nítorí pé Olúwa Ọlọ́run wa wípé ká máa ṣe àánú tinútinú àti ní òdodo. Nítorí ẹni tó bá ṣe àánú, ó ní dandan kóun náà rí àánú gbà. Ní orúkọ Jésù, àánú tá a máa ṣe káwa náà máa rí àánú gbà, òun lọ́lọ́run máa jẹ́ ká máa ṣe. Àánú tá a máa ṣe tí àní jẹ̀bi, òun la máa ṣe. Ẹ jẹ́ ká tún wo Jeremáyà 3 yẹn, káàbọ̀ nǹkan tó wí fún wa. Ọ̀rọ̀ àánú yìí kan ṣoṣo náà, òun ni Jeremáyà 5:25. Àìṣedéédé yín ti ní gbogbo ohun ìyípadà àti ẹ̀ṣẹ̀ yín gbogbo ti fa ohun rere sẹ́yìn fún kúrò lọ́dọ̀ yín. Ní ìgbà tí ẹ̀yin náà bá ti ṣe báyìí, èsì ayọ̀ tó yẹ kẹ́ ẹ gbà lọ́dọ̀ Ọlọ́run ẹ rí gbà, nítorí pé kì í ṣe oore tó ṣe déédéé oore tó lódodo òun lè ṣe. Ẹ jẹ́ ká ronú ká padà lásìkò yìí, ká yí padà sí Ọlọ́run. Bí Ọlọ́run ṣe fẹ́ ká máa ṣe àánú àti oore, ká bẹ̀rẹ̀ sí ní ṣe, káwa náà lè rí ilé òre ayọ̀. Gbogbo ohun tá à ń fẹ́ ní rere, káwa náà lè rí gbà. Gbogbo ire ayọ̀ tiwa náà tó há sí ìgboro ayé yìí, k'Ọlọ́run lè gbà fún wa. Ẹ̀mí tá ó fi máa ṣe rere, Ọlọ́run á gbé wọ̀ wá. Ẹ̀mí tá ó fi yí padà sí Ọlọ́run, tá á máa ṣe ìfẹ́ rẹ̀ gẹ́gẹ́ bó ṣe fẹ́, Ọlọ́run á fi wọnú ayé wa. Ẹ̀rí sí ilé orúkọ Bàbá, ti Ọmọ, ti Ẹ̀mí Mímọ́, ní ìkẹyìn ká lè fìjọba àwọn òṣèlú jẹ Jésù Kristi.
jẹ́ kí n sálá sáyà rẹ, sátìrú mi súnmọ́ mi, sátìjì fẹ́ sókè. Jésù fọkàn mi, jẹ́ kí n sálá sáyà rẹ, sátìrú mi súnmọ́ mi, sátìjì fẹ́ sókè. Wá mi mọ́ Olùgbàlà, títí jí ayé òpin. Tọ́ mi lọ sí èbúté rẹ, níkẹyìn ìgbà ọkàn mi. Wá mi mọ́ Olùgbàlà, títí jí ayé òpin. Tọ́ mi lọ sí èbúté rẹ, níkẹyìn ìgbà ọkàn mi. Jésù lọ́jọ́ àánú yìí, kí àkókò tó kọjá, àwòlẹ̀ ní èkún wa. Olúwa mẹ́kún gbọ̀n wá, fi ẹ̀rù kún àyà wa, kí ọjọ́ ikú tó dé. Ìfẹ́ rẹ̀ lásìmí lé, nílé wa lókè láwọ̀. Bí ìfẹ́ náà ti tóbi tó. Olódùmarè àti Ọlọ́run ayérayé, ẹni tí kò kórìíra ohunkóhun tí ó dá, tí ó sì ń dárí ẹ̀ṣẹ̀ jì gbogbo àwọn tí ó ronúpìwàdà. Dá ọkàn tító sínú wa, kí o sì fúnni ní ìròbìnújẹ́ ọkàn, kí àwa tí ń pohùn réré ẹkún ẹ̀ṣẹ̀ wa bí ó ti yẹ, tí a sì ń jẹ́wọ́ òṣì wa, kí a lè ní ìmúkúrò ẹ̀ṣẹ̀ àti ìdáríjì tí ó pé lọ́wọ́ rẹ. Ọlọ́run àánú gbogbo, nípasẹ̀ Jésù Kristi Olúwa wa. Àmín. Olúwa, ẹni tí ó gbààwẹ̀ nítorí wa ní 40 ọ̀sán àti 40 òru, fún wa ní oore ọ̀fẹ́ láti gba irú àwẹ̀ bẹ́ẹ̀, kí a lè máa tẹ eré ara wa ba fún ẹ̀mí àti títí láé, kí àwa kí ó lè máa mú èrè tí ìwọ ti fi sí wa nínú ṣẹ ní òdodo àti ní òtítọ́ ìwà mímọ́, fún ọlá òun ògo rẹ, ẹni tí ó wà tí ó sì ń jọba pẹ̀lú baba àti ẹ̀mí mímọ́, Ọlọ́run kan, ayé àìnípẹ̀kun. Àmín. Olúwa, àwa ń bẹ̀bẹ̀ lọ́dọ̀ rẹ, fi
fi àánú gbọ́ àdúrà wa kí o sì dá gbogbo àwọn tí ó jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn fún ọ sí àti àwọn tí ọkàn wọn fi sùn nítorí ẹ̀ṣẹ̀ kí a lè dáríjì wọ́n nínú àánú rẹ nítorí Kristi Olúwa wa. Àmín. Ọlọ́run Olódùmarè, bàbá aláàánú, ẹni tí ó ní ìyọ́nú sí gbogbo ènìyàn, tí kò sì kórìíra ohunkóhun tí ó ti dá, tí kò sì fẹ́ ikú ẹlẹ́ṣẹ̀, ṣùgbọ́n kí kúkú yí padà kúrò nínú ẹ̀ṣẹ̀ rẹ̀ kí ó sì yè. Ṣàánú kí o sì dárí ẹ̀ṣẹ̀ wa jì wá, tẹ́wọ́ gbà wá kí o sì tù wá nínú, àwa tí ó kún fún ìbànújẹ́ nítorí ẹ̀ṣẹ̀. Tìrẹ ni láti máa ṣàánú nígbà gbogbo, tìrẹ nìkan ni láti máa dárí ẹ̀ṣẹ̀ jìni. Nítorí náà, Olúwa rere, dá wa sí, dá àwa ènìyàn rẹ sí tí ìwọ ti rà padà. Má ṣe bá ọmọ ọ̀dọ̀ rẹ ṣe ẹjọ́, àwa erùpẹ̀ lásán àti òtòṣì ẹlẹ́ṣẹ̀, ṣùgbọ́n dárí ìbínú rẹ kúrò lọ́dọ̀ àwa tí ó ń fi tinútinú jẹ́wọ́ òṣì wa, tí a sì ń ronúpìwàdà ẹ̀ṣẹ̀ wa tọkàntọkàn, kí o sì yára láti ràn wá lọ́wọ́ ní ayé yìí, kí a lè bá ọ gbé títí ní ayé tí ń bọ̀, nípasẹ̀ Jésù Kristi Olúwa wa. Àmín. Ẹ máa wí tẹ̀lé wa. Yí wa padà Olúwa, bẹ́ẹ̀ ni àwa ó sì yí padà. Fi ojú rere rẹ wò wá Olúwa, fi ojú rere rẹ wò àwa ènìyàn rẹ tí ń fi ẹkún àti ààwẹ̀ àti àdúrà yí padà sí ọ, nítorí Ọlọ́run aláàánú ni ọ́. O kún fún ìyọ́nú àti ìpamọ́ra. O dá wa sí nígbà tí ó tọ́ fún wa láti jìyà, àti nínú ìbínú rẹ o rántí àánú. Dá àwa ènìyàn rẹ sí, Olúwa rere, dá wa sí. Má ṣe jẹ́ kí ẹni ìní rẹ dààmú. Gbọ́ tiwa Olúwa, nítorí àánú rẹ tóbi, kí o sì wò wá gẹ́gẹ́ bí ọ̀pọ̀ àánú rẹ, nítorí ìjòyè àti ẹ̀bẹ̀ ọmọ rẹ olùbùkún Jésù Kristi Olúwa wa. Àmín. Gbàdúrà ẹ̀dùn ọkàn rẹ. Wí ní kẹ́lẹ́kẹ́lẹ́ fún ọba tí ó sọ fún ọ ní gbangba. Gbàdúrà sí ọba tó ní kó yẹ ẹnu rẹ gbòòrò, òun yóò sì kún. Jésù Kristi Olúwa wa. Àmín. Olúwa, fiyèsí àwọn ènìyàn rẹ tí wọ́n wólẹ̀ níwájú rẹ, àti àwọn tí ogbó, àìsàn tàbí àìlera kò jẹ́ kí wọ́n lè bá wa pé. Máa bójútó àwọn ọmọ ọwọ́, máa ṣe amọ̀nà àwọn ọ̀dọ́, máa ṣe òpó fún àwọn arúgbó, máa kì àwọn tí ẹ̀rù ń bà láyà. Ṣá àwọn ọ̀dọ́ tí ó tú káàkiri jọ, kí o sì mú àwọn tó ṣáko padà sínú agbo rẹ. Jẹ́ kí ojú rẹ kí ó máa bá àwọn tí ó rìn lójú omi lọ. Dáàbò bo àwọn opó, ṣe asà fún àwọn ọmọ aláìní baba. Dá àwọn tí a mú ní ìgbèkùn sílẹ̀, ṣe ìwòsàn àwọn aláìsàn. Ràn gbogbo àwọn tí ó wà nínú ìpọ́njú, àìní tàbí wàhálà lọ́wọ́. Rántí gbogbo àwọn tí ó ń fẹ́ wa fún rere, àti àwọn tí ó kórìíra wa pẹ̀lú, àti àwọn tí ó fẹ́ ká gbàdúrà fún wọn bí a kò tilẹ̀ ṣe aláìyẹ, àti àwọn tí a sì gbàgbé. Olúwa, má ṣàìrántí wọn, nítorí ìwọ ni olùrànlọ́wọ́ àwọn aláìní, olùgbàlà àwọn tí ó sọnù, ààbò fún àwọn aṣáko, àti oníṣègùn fún àwọn aláìsàn. Ìwọ tí ó mọ àìní olúkúlùkù ènìyàn, tí o sì ń gbọ́ àdúrà wọn. Má ṣàìfi fún olúkúlùkù gẹ́gẹ́ bí ìṣeun ìfẹ́ àánú rẹ àti ìfẹ́ rẹ àìlópin, nítorí Jésù Kristi Olúwa wa. Àmín.
Jẹ́ kí oore ọ̀fẹ́ Ọlọ́run ti Baba, ìfẹ́ mímọ́ ti Ọlọ́run, ìdàpọ̀ ti àwọn ènìyàn mímọ́ kó sọ̀kalẹ̀ kó máa bá wa gbé, kí ó ṣojú rẹ̀ kó mọ́lẹ̀ sí wa lára, kí àlàáfíà Ọlọ́run tó tayọ èrò gbogbo kó pa wá láyọ̀ àti ọkàn mọ́ láti òní lọ àti títí láéláé. Àmín, àmín, àmín. Hallelujah, hallelujah, hallelujah. Ìyè, ìyè, ìyè. Hosanna, Hosanna, Hosanna. Láti fi